Ẹ kalẹ́. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àti láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi jẹ́. Màmẹ́lẹ́mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀ Sòkòtò kẹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá. Kí Olódùmarè kó má ṣàlàyé tì wá lẹ́yìn láti rí wípé ó wá sí ìmúṣẹ. Mo kẹ́yìn àlè wúlà máa hu wára sátọ̀lá hàmbíyáhì. Ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátá mo kí yín pé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kébù ànsẹ́rọ̀fù, wípé aláfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá tara ṣàṣà mo kí ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ìwé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já, ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdúrà ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ ọ̀kan nù. Ẹ ń fi kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri. Ẹ fi ṣe gbogbo ìran Yorùbá. Ẹ fi ṣe wá lóore owó. Ẹ fi ṣe wá lóore ọlá. Ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀. Tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kú tí ò níná. Mo ṣèbà ọjà tó kú tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà. Jìgbìnìbí àti àkún aláṣọ àlàfófó gbọ̀ jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Ọ̀jájá the second Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo wá fi yín mo fi kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Bàbá mo fi yín kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Kárọ̀ Òjìrè. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé, lórí gọ́vnà Babájídé Sanwó-Olú, lórí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, lórí gọ́vnà Abíọ́dún Oyèbámijí, lórí gọ́vnà Adémọ́lá Adélékè Jackson, lórí gọ́vnà Lucky Ayédàtiwa. Mo kí yín o. Mo kí ọmọ Yorùbá ní Kwara, mo kí ọmọ Yorùbá ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá ní diaspora pátápátá àti gbogbo ọmọ Yorùbá tí ń bẹ́ńlẹ̀ kóòtù òjíire wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹrù tí abiyamọ kì í tú wò wọn ò ní gbé ká mọ́yín mọ́lé o. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè. Alànà fún gbogbo ọmọ Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run bàbá á túbọ̀ róòrùn yín sá sọ pé akó ara fẹ́ra kù gẹ́gẹ́ bí a ti ń sọ. Wá kí má jà sọ́lá àdìsá ọmọ Adéyẹmọ. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Májàsọ́lá ẹ túbọ̀ pẹ́ fún wa. Àárò òrùn yín sásọ pẹ́ lágbára lọ́wọ́ Olódù tó máa rí. Ẹ̀yin ọmọ Ìbàdàn mo kí yín o. Ẹ kú fọmọnìyàn ṣe. Ẹ kú ọmọ akin. Ìbànújẹ́ gorí ẹ̀mí mi ní ìgbà tí kí náà ń porúkọ dẹ̀dẹ̀rìn amukun mẹ́kọ ọmọ àbí ìpabẹ́ ọmọ tí ọ̀rẹ́ ni re bíi tí ọ̀la sọ re lórí kọ́. Ìyẹn ọlá Portable Ọlálọ́mí tí ń pera rẹ̀ ní wèrè olórin. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò, bẹ̀yìn fáàsì mi bóyá kẹ́ ẹ má bínú, wọn ò pé ṣé lèyí ń bẹ̀bẹ̀ ni àbí ń sun rárá. Pé àwa ilẹ̀ Ìbàdàn
ìlú tí ò ṣeé yájú sí ńlẹ̀ káàárọ̀ òjíire, ìlú tó jẹ́ wípé gbogbo tiẹ̀ báyìí ló yàtọ̀, ọ̀nà tá ń gbà jọba ńlẹ̀ Ìbàdàn ó yàtọ̀, gbogbo nǹkan wa pátápátá ló yàtọ̀. Pé ìyẹn kọ́kọ́ ń bẹ̀rẹ̀ oge, táwọn òyìnbó tá kọ́kọ́ bẹ̀rẹ̀ oge pé kẹjá máa làlú lójú ilẹ̀ Ìbàdàn ni. Títí àkọ́kọ́ tí ìjọba èèbó tí wọ́n kọ́kọ́ ṣe tá a mọ̀ sí dual-line road tó jẹ́ títí oníbejì tí wọ́n ń pè ní Queen Elizabeth Road tó wà lọ́nà Parliament Road, Ìbàdàn mọ́ni. Àkọ́kọ́ tẹlifíṣàn lórílẹ̀‐èdè Nàìjíríà, Ìbàdàn mọ́ni. Àkọ́kọ́ rédíò lórílẹ̀‐èdè Áfíríkà, Ìbàdàn mọ́ni. Àkọ́kọ́ stadium tó ti gbé gbá bọ́ọ̀lù, Ìbàdàn mọ́ni, tó ti di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ stadium ń sìn, Ìbàdàn mọ́ni. Àkọ́kọ́ ilé ìgbóhùnsáfẹ́fẹ́ tó jẹ́ aládàáni, Ìbàdàn mọ́ni. Yunifásitì àkọ́kọ́, Ìbàdàn mọ́ni. Gbogbo nǹkan lẹ̀ Ìbàdàn ìní ń jẹ́ àkọ́kọ́. Ibẹ̀ ló pònú ọmọ Portable yẹn ló wá yọnu sí, ló kò lálí fún wa. Sọ́gbà tó wá ṣe fídíò pé òun ń bọ̀, pé ẹ̀gbọ́n mi Alhaji Adébísí Àkàndé Currency wọ́n ti pe òun pé kóun wá o, kóun wá kọrin. Wọ́n á pè ẹ wá gbà mí ẹ̀gbin bùn, àbẹ́ máa wo ìmí ewúrẹ́ ń di èèyàn, ìmí ewúrẹ́ rẹ̀ ń di èèyàn. Èéṣe Alhaji Adébísí Taye Currency ṣe lè ṣerú eléyìí? Ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ọmọ ògúlùtú ọ̀rọ̀ tí ọmọ rándanràndan ọmọ àbí ìpabẹ́yẹn tó sọ sílẹ̀ Ìbàdàn ni? Kì í ṣe wípé ó dùn wá, àmọ́ ọ̀nà tó gbà sọ, tó bá tiẹ̀ sọ lọ́nà wípé bọ́yá àwọn ilé, because Ìbàdàn is known for its brown roofs. Yes, ilé ìṣẹ̀mbáyé pọ̀ ńlẹ̀ Ìbàdàn, torí pé ilẹ̀ Ìbàdàn is known for that. Tó bá tiẹ̀ wá jẹ́ wípé ó sọ wípé àwọn ilé ìṣẹ̀mbáyé o tí ń bẹ nílẹ̀ Ìbàdàn ò ní POP, ṣe mọ̀ pé kò bá tún dùn ún gbọ́. Àmọ́ wá sọ categorically pé kò sí ilé tó ní POP ńbàdàn. Ìbàdàn, the city of many firsts, the south of Sahara, the largest city in the whole of West Africa. Ọ̀rọ̀ yẹn ẹnu bàbá ńlá kú bàbá ńlá Portable ọ̀gbá. Bàbá ẹ̀, bàbá ẹ̀, ìrandíran ẹnu wọn ọ̀gbá láti sọ̀kò ọ̀rọ̀ sílẹ̀ Ìbàdàn. Nígbà tí Alhaji Adébísí Àkàndé Currency táwọn tó wá ní ọwọ́ akọrin, ọwọ́ jẹ́ ohun ìbànújẹ́, ó jẹ́ ohun ìtìjú fún wa pé ṣé Alhaji Adébísí Currency, Alhaji Adébísí Currency ṣé wọ́n ń ta ìran wọn ni? Ṣé wọ́n fẹ́ mọ̀ wọ́ wa ńlẹ̀ ni? Iná lọ́wọ́ ajá wa náà ó dìde wípé ntọ́ bá gbà láàfún ìwọ Portable o, tí ẹ bá bí baba ńlá kú bàbá rẹ dá, máa bọ̀ ńlẹ̀ Ìbàdàn kọ́ wá kọrin. Ẹ gbọ́, máa bọ̀ nílẹ̀ Ìbàdàn kọ́ wá kọrin. Alhaji Adébísí Currency wọ́n rí èrò níbi show wọn tòótọ́, àmọ́ irú èrò tí ń bẹ́ẹ̀ wọn ò mọ̀. Kìí sàn tó wá wò yín, àwọn lọ́wọ́ wò yín, àwọn àwò Currency. Portable lẹ́ torí ẹ̀ wá wípé Ìbàdàn tó sọ̀rọ̀ sí yẹn o, máa bọ̀ wá gorí stage járí ọkọ̀ ọkọrin. Táàtì ẹ̀ mọ̀ wípé yọ padà sọ̀kò ọ̀rọ̀ náà Alhaji Adébísí Currency. Alhaji Currency, bí ìyá ńlá bá gbé ni sánlẹ̀, kéékèèké àmọ́ ìgorí ẹ wá so yangàn mọ́dé níwájú irú Portable. Nínú gbogbo ògo tí ń bẹ ńlẹ̀ Ìbàdàn pátápátá tó jó lórin, èwo ni Portable tó bàtà ẹsẹ̀ wọn kó?
ẹ dá lóhùn ṣé King Dr. Saheed Òṣùpá ni ṣé bàbá wa lé Dr. Síkírù Àyìndé Barrister ni ṣé Alájà Àkàndé Abbas Òbésèré ni ṣé Múrí Tọ́ndà ni even ògo tọ́lọ́run tó gbé dìde títí ń ráìsì ní ìsìn tí ò ní wọ̀kùn láíláí tí rí lẹ́dà sábídà kọ́ dánrandanran dánwò sálàyé tí rí lẹ́dà àbí bàbá mi mèrègè Ràṣídì Àyìndé mèrègè ẹ dá lóhùn ta ló tó Aláàjì Currency ẹ̀yin wá ẹ̀fẹ́ ó mà ṣe o kò dẹ̀ dá kábùrú ọmọ bú ẹ̀gbọ́n ẹ̀ ni ò jẹ́ mọ ọ̀nà tí mo fẹ́ gbà sọ̀rọ̀ sí yín àmọ́ ń tẹ́ ẹ ṣe ọ̀dà o Currency ẹ sì ń hùwà tá a fi máa pè yín ní dàkejì èèyàn bú wa ẹni tó bú wa yẹn ilẹ̀ yín wá rò pé kó wá kọrin níbi ṣóò yín ẹ ti nígbàgbọ́ pé tí ọba wá ṣóò ní ṣeé ṣe now see the end of it ẹ wò bí ṣe ń yẹ̀yẹ́ yín ó ní 1 million lẹ́sẹ̀ndì gbogbo tí ò tó ra kílìṣì Portable wá ń yẹ̀yẹ́ yín ń yàkàyàkà yín odidi Currency ó mà ṣe o Alájà Adébísí Currency ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn torí pé ẹ dójú tì wá ẹ pọ́n wa lé iyì tá ń tà fún yín ńlẹ̀ Ìbàdàn ẹ̀yin ọ̀tá fún wa padà torí kálẹ̀ ẹ tà fún wa ni kì í ṣe ẹni tí gbogbo Ìbàdàn kọ̀yìn sí lẹ́yìn ọlọ́rẹ̀ẹ́ pé kó wá ṣe ṣó fún yín orí lọ yọ yín o Alhaji Taye God really saved you tí kò wá ká lọ wá ní ìtàwí ìkọlà àbámọ̀ sọ torí wípé àwa ti ṣetán láti fi Ìbàdàn gangan hàn Portable wípé àbí ìpàbí ọmọ ni bàbá tó bí ọ̀rọ̀ mọ bí ìyá tó bí ti fi fùrọ̀ jóná Portable rán dandan ọmọ olè dá ń bá sá ẹni ó jí márúwá tí wọ́n bọ́ sí òhò ọmọlúàbí tí wọ́n ń sọ̀rọ̀ tí ń sọ̀kù ọ̀rọ̀ sílẹ̀ Ìbàdàn ọwọ́ àbọ̀nù stúdíò ní ìṣẹ́ wa lọ kọrin pop ló ṣe lọ́dà wàhálà sílẹ̀ o wọ́n fẹ́ ṣe kíní kan ẹgbẹ́ tó sọ fún yàrá Taye Currency ó lẹ́ ẹ fẹ́ set òun up well that is how it's going to be bóyá máa jẹ́ nìyẹn because ká ló lọ wá ni tí Portable gun orí stage ní Ìbàdàn mall ní Palms mall ní Ring Road ní láìkí ara yín Alhaji bá jọ jẹ ìyàpọ̀ ni and I'm telling this I'm saying this now on behalf gbogbo ilẹ̀ Ìbàdàn mo dẹ̀ láìkí tẹ́gbọ̀n mi sọ Alhaji Laji Abbas ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn mo láìkí ọ̀rọ̀ tó sọ pé kódà kọ́mọ hùwà gẹ́gẹ́ bí ọmọ àlè yes kódà kọ́mọ hùwà gẹ́gẹ́ bí ọmọ àlè ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ èmi wá ń sọ fún yín sìn mò ń sọ fún Portable àti gbogbo ẹni tó bá mọ̀ ká sọ fún eégún rẹ̀ ọgbọ́lọ̀ sẹ́lẹ̀ Ìbàdàn o gbogbo bíkíbi tí Portable bá ele gbé àṣà rẹ̀ wálẹ̀ Ìbàdàn pé bóyá wọ́n pè kó wá kọrin àbí kódà ó tiẹ̀ gbanú Ìbàdàn kọjá àwọn èèyàn wá kẹ́fìn rẹ̀ bóyá ó sunbì kan àbọ̀ wá nawọ́ òkè tá a fi rí ọ elérú òsùn kò ìyá ọ̀jì ọ o mọ̀jà kófìrí rẹ̀ ńlẹ̀ Ìbàdàn o Portable mọ̀jà á rí ọ rárá
etí ẹ̀ mélòó Ìbàdàn dáríjì yẹn o ẹlẹ́mìí máa ń lọ́mọ Ìbàdàn ló ọmọ ẹgbẹ́ kan ní Ìbàdàn ìṣetán tí ó ṣe gbàgbà lórí ìtàn fún ọ ni ẹmọ Ìbàdàn ní mí kẹ́nìkan ìwọ́wọ́ Ìbàdàn ìṣetán ni ilẹ̀ mi ṣe máa ń sọ fún ọ̀pọ̀ èèyàn wípé Ìbàdàn máa ń pe rọrọ ni wọn èé sùn níjọ́ tó o bá jí Ìbàdàn lójú oorun ìjọ́ náà lọ dá wàhálà alẹ̀ Ìbàdàn gbonílé ọgbàlejò tó o bá sì wà ń bàdàn káràkátà rẹ ìmọ̀ ń boost ni torí wípé Ìbàdàn dà gẹ́gẹ́ bíi Canada wọ́n dá àlùbáríkà jọ sílẹ̀ Ìbàdàn ni Portable àlùbáríkà yẹn ti nù ọ́ ò ní lálùbáríkà kankan mọ́ ó ti dẹni ẹ̀tẹ́. Dami tó nílé bàbá rẹ̀ ò ní tó nílé bàbá rẹ̀ tó ní kò ní pop ọ̀sẹ̀ tó lọ́mọ ń sílé fún bàbá ìyá rẹ̀ sórí kó ṣe fídíò rẹ̀ fún ọ pé kó wo pop àwọn iléèwèrè tó ń kọ́ sábẹ́kúta tó dàbí ilé ẹran ní jọ ọ́ lójú ayé èrè ò ní dáa. ìgbọràn ó sàn jẹbọ ríru lọ tó o bá mọ̀ pé kí Ìbàdàn ó dáríjì hàn Portable ọ wá sí gbàgede mọ̀pó ọ wá yíra mọ́lẹ̀ ó yíká ọ̀tún ó yíká òsì ọ bẹ kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọ wá bẹ gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn pátápátá ó sì lọ sínú àwọn ìwé ìròyìn tó gbajúgbajà nílẹ̀ Káàárọ̀ Oòjíire láti tọrọ àforíjìn èyí tó o bá ṣe nímọ̀ pé fídíò rẹ̀ ó wà fídíò rẹ̀ ó lu káàkiri gbogbo orí ayélujára gbogbo social media pátápátá fídíò yẹn gbọ́dọ̀ circulate. ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ circulate lẹ́yìn wá àgbà náà láwàá mọ̀ bọ́yọ̀ ọ̀yẹ lẹ́ni ìdáríjìn àbọ̀ ọ̀yẹ. ó fi tiẹ̀ fẹ́ fi tiẹ̀ kó Bàlájì Táyé Currency ni o torí a fẹ́ràn wọn gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn èmi as a person táwọn náà dẹ̀ mọ̀ pé mo fẹ́ràn àwọn Táyé Currency wọ́n mọ̀ pé mo fẹ́ràn àwọn mo dẹ̀ fẹ́ràn ọmọ wọn Yusuf Honorable Yusuf lóòótọ́ àbúrò wa ni yes àwọn mo fẹ́ràn ẹ̀ mo fẹ́ràn Honorable Yusuf torí wípé gbogbo ibi tí èmi bá ti rí ọmọ Ìbàdàn ẹ̀jẹ̀ yẹn máa ń flow máa ń rí ẹ̀jẹ̀ yẹn àwa ṣò wọn nífẹ̀ẹ́ tán a fi ìfẹ́ a fi hàn Alhaji Táyé Currency àmọ́ wọ́n fẹ́ kábánà àwa ọmọ Ìbàdàn nígboro ayé a dẹ̀ wá sọ eléyìí fún wọn kó di mímọ̀ pé kí ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ o torí pé n tó ṣẹlẹ̀ yìí it can cost him a lot yes torí nù òfẹ́ tá ní sọ́kànrú èmi ó dínkù kí ló jẹ́ ó dínkù ni wípé àwọn ilé ìbò máa ní pé injustice to one is injustice to all ìwà àbàjẹ́ sí èèyàn kan ìwà àbàjẹ́ sí gbogbo èèyàn ní. Dami tí Portable sọ̀rọ̀ sí tẹ́ kanlẹ̀ Ìbàdàn ẹjẹ́ á gbé Dami sẹ́gbẹ́ kan Dami kọ́ ló sọ̀rọ̀ sí orí àpèrè Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ló sọ̀kòlù ilẹ̀ Ìbàdàn gángan ìní Portable bù sílẹ̀ Ìbàdàn sọ wá jẹ̀lú téèyàn kan lè sọ̀rọ̀ sí just anyhow ni. I keep saying it. Gbogbo òlú pátápátá ló ní igun mẹ́rin. Igun mẹ́rìndínlógún yìí nílẹ̀ Ìbàdàn ní. That is 16 boundaries. Ẹ gbọ́ 16 orígun 16 nílẹ̀ Ìbàdàn ní.
ìlú tó bá nírú rẹ̀ ọ bọ́ta kó wá sọ. ìlú tó bá mọ̀ pé ó ní igun 16 kó bọ́ta kó wá sọ. Portable ọmọ ẹrú lásán lásán, ẹni tí ò níran tí ò ní mọ̀lẹ́bí ó wá sọ̀rọ̀ sílẹ̀ Ìbàdàn. ẹni òun làlájì Adébísí Táyé Currency wá rò wípé ó tó yẹ káàgbèrè. ẹ dúró ná, ṣé ẹ nígbàgbọ́ wípé bọ́yá tí ẹ bá perú Portable sí kọ́nsáàtì tẹ́ ṣe ẹ rò pé rò ní wá wò ni, àbí kí gẹ́gẹ́ lẹ bórí ara yín rò tẹ́ fi lọ rí pé Portable ṣèbóyì tí ń yẹ̀yẹ́ yín kí báyìí. ó lẹ́ẹ̀ lówó láhùn nìyẹn, ìmí ìdí yín sọ̀rọ̀ sí yín Alhaji Currency. ó mà ṣe o, bọ́ọ̀rẹ̀ ẹni bá jalè ó ṣe làwí. ìyá ńláńlá bọ́ bá gbé èèyàn sánlẹ̀ kéékèèké ọ̀wà mọ̀ gorí ẹ̀. ṣé ẹ̀gbin burúkú tí Portable wá fi ń rẹ yín láyìí ṣe lọ́wọ́ dáa? ṣe ń lọ dáa? àtúwá wíta ìwé láìsọ ọmọ ọ̀sán tí kó pọ́npọ́ bá yá ẹ̀. àwọn wíta ìwé àwọn tó organize concert fún yín náà ẹ̀ náà wá ní reason táwọn òfin fẹ́ kó play security kìíní kan. ọmọ tẹ́ ẹ ń sọ fún wa pé ń bàdàn security wise ẹni ọlọ́ọ̀jì síbì kan ni ìwà ń sọ fún apẹ́ ń tàn wá ni o. ó tó jẹ́ àmọ́ yín ló nírọ́. Alhaji Currency ó mà ṣe o, ẹ hùwà bí ọmọ Ìbàdàn tó tọ́ o, ẹ hùwà bẹ́ẹ̀ o. ó dẹ̀ ń dùn mí ń ta mí lára. ẹ hùwà bẹ́ẹ̀. ọmọ yẹn wá ń lé ẹ láhùn 5 million lẹ́jọ́ sọ 1 million lẹ́tẹ̀ ni òjò wọn wá owó tí ò tó ra kílìṣì Portable. bí n ṣe lówó yìí mo lè pàṣẹ wọn ọmọ ẹ̀nà Portable gbogbo junction. Alhaji Currency ẹ retrace step yín. àwọn ibi tẹ́ ẹ bá ti ṣe àṣìṣe mo fẹ́ kẹ́ ẹ gbà táṣìṣe ni, kẹ́ ẹ sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. kò sẹ́ni tí dàgbà kọjá àṣìṣe. yes, nǹkan burúkú ni pé kéèyàn máa ṣe mistake kó o má fẹ́ gbà pé mistake ló ṣe, kó o sì máa proof pé o wà on the right track whereas o ti yàbàrà kúrò lójú ọ̀nà. pé ẹ ti ẹ̀ kọ́kọ́ pé Portable ẹ ti lòdì sí ìlànà, ẹ ti lòdì sí ìfẹ́, ẹ ti lòdì sí ìhùwàsí ọmọ Ìbàdàn. ìdá ìsọ fún wa ni wípé tí gbogbo Ìbàdàn bá ń bá àyàn jà kọ̀ọ̀kan ẹ̀yin ó mọ́nítọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni. Portable ọba àkógun já Ìbàdàn ìdá ìsọ fún wa ni pé kọ̀ọ̀kan yín. Anyanga Portable láì. ọmọ Ìbàdàn lèmi to the call ìsìn ní fọwọ́ òsì júwe ilé bàbá tó bí mi lọ́mọ láíláí. ọmọ ọpẹ́ àgbẹ̀ ni mí nílẹ̀ Ìbàdàn. ọpẹ́ àgbẹ̀ tó jẹ baálẹ̀ ní 1851 to 1852 nílẹ̀ Ìbàdàn. lẹ́yìn Ìbà Olúyọ̀lé. nígbà ayé Ìbà ọpẹ́ àgbẹ̀ ni balógun. fẹ́ni tí ọba mọ̀ eégún agẹmọ àtàlápá ń sánpá. Òròwùsì àti baba ńlá baba tèmi lọ́lọ́rìí gbé wá nú igbó Ìjẹ̀bú. eégún tí Jẹ̀bú fi fẹ́ bá wa jagun ni. agẹmọ ọmọjójó dáadáa ní Ìbà Olúyọ̀lé fífi bínú dá padà náà fi tádànù. Somi sọ́mà lélẹ̀ Ìbàdàn confam. èèyàn ò sì nífẹ̀ẹ́ gbérẹ́lẹ̀ Ìbàdàn la kí n wá kí n kan sára sí pé ó ṣe ọkọ̀ ní ọ̀parú ẹni bẹ́ẹ̀.
I don't know Portable, I love him. Mo nífẹ̀ẹ́ Portable torí pé èmi náà máa ń láìkí kéèyàn rugged kó ya wèrè nú ayé, mo máa ń fẹ́ràn rẹ̀ ga. Kó o máa ṣe táwọn èèyàn rò kí ò ṣeé ṣe. Kò sí nǹkan tó jẹ́ ń fẹ́ràn olóyè Sunday Igboho ṣáájú wípé Àdìsá láyà. Wọ́n láyà ó dẹ̀ lóòótọ́. Tí n bá ti rírú èèyàn báyìí mo máa ń fẹ́ràn ẹni bẹ́ẹ̀, máa dúró tán. Mo fẹ́ràn Portable gan. Àmọ́ ńjọ́ tó ti sọ̀rọ̀ sílẹ̀ Ìbàdàn, ńjọ́ náà nífẹ̀ẹ́ rẹ̀ ló ti dọ̀fẹ́. Ìlú mi ni ìlú mi ọmọ jẹ́ o. Kèsì ọba àjẹjẹsà kọ́ ọjẹ́ gbá kọ́ ọjà wo mọ́jẹ ń tàn ọ́ ń lè nífẹ̀ẹ́ rẹ jọ mọ́ Ìbàdàn lọ. ń nífẹ̀ẹ́ rẹ kọ́ ọjọ́ mọ́ Ìjẹ̀ṣà, àmọ́ ìfẹ́ tí ń ní sọ́mọ́ Ìbàdàn á jẹ́ ìfẹ́ tinútinú, ń sì máa bá a lò ní lílò tinútinú. Ó wá kú ní ọ̀nà tó ń bá wù pẹ̀lú mi. Sọ Aláàjì Adébísọ́lá ń sè ẹ ṣẹ̀bàdàn ẹ bẹ̀bẹ̀ ẹ kó bẹ̀. Sàn láàrin ajé ní mú ní pẹ́kọ́rọ́. Tẹ bá sì fẹ́ kílẹ̀ Ìbàdàn kọ́ ọmọ bíbí Ìbàdàn ó sì máa fìfẹ́ sí yín bá ṣe fi hàn yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wa. Ẹ bẹ̀bẹ̀ ẹ apologize wípé ẹ fẹ́ gbé Portable pé ẹ invite Portable pé kó wá kọrin níbi show yín. Orí yọ yín tí ò wá o Aláàjì. Ìlọ́wọ́ ẹ̀ náà sọ ní ó lè dẹ trap fóònù ni. Kò mà pé kì í ṣe trap. Ẹ̀yin bẹ́ẹ̀ fi ṣèyànràn ni àmọ́ yóò padà di trap torí yóò jẹ sọ́bẹ̀yà. A fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni wípé bá a ṣe lo ayé rèé, béèyàn ṣe é ṣe rèé. Ìbàdàn èsèlú téèyàn yájú sí. Local government 11 tí ń bẹ nínú Ìbàdàn ó tó orílẹ̀-èdè míì. Bọ́ọ̀ ni Mauritius, mélòó ni Benin Republic, mélòó ni Niger, mélòó ni Chad. Local government 11 tí Ìbàdàn ní ó tó lórílẹ̀-èdè. Ẹwà àwọn orílẹ̀-èdè tí population wọn ò ju 1 million lọ, tí ò ju 3 million lọ, Ìbàdàn ó tó lórílẹ̀-èdè. Bàbá tó bí Portable pé ọmọ rẹ fún lámọ̀ràn fún lẹ́kọ̀ọ́ ayé, jẹ́ kó mọ̀ wípé èèyàn yìí ṣe gàràngàrà. Bàbá Portable jẹ́ kí Portable ó mọ̀ wípé Ìbàdàn kọjá àlù téèyàn fẹnu àbùkù kàn. Àti rórin rẹ̀ tó ṣe o. Ìbàdàn lọ́mọ ọmọ láyípo ní bàbá Ìbàdàn. Ìlú Ògúnmọ́lá, ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ìbíkúlé, Alágbàlá, Jáyàjáyà. Bèrè kó tó wọ̀ lọ́rọ̀ Ìbàdàn o. Kò sì sílùú tí ò ní àṣà àti ìṣe rẹ̀. Ìjà àgboro báyìí láàrùn Ìbàdàn. Mọ́sùmọ́tọ̀ báyìí ní tèkó. Ṣòwò jèrè kó tó fẹ́ gba tọwọ́ ẹni ní tìjẹ̀bú. Àmọ́ Ìbàdàn, ìjà àgboro báyìí láàrùn Ìbàdàn. Bó ṣe 100 years Portable ló tó wá sí gbàgede Mọ̀pó láti yíra mọ́lẹ̀ ń bẹ̀ láti bẹ̀bẹ̀. Ìgbà náà ló tó lè wọ̀ Ìbàdàn o. Ìgbà náà ló tó lè wá kọrin o. Bọ́ ọ bá dá sọ ọrú ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n pè ọ́ ń bì kan wá lọ rèé wá
and I'm putting that straight tí mo dẹ̀ fẹ́ kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kàn fàṣẹ sí i. Gbogbo èmi lẹ́yìn DJ radio station tẹ́ ń kọ orin tẹ́ ń play orin tẹ́ ẹ bá lọ rèé play Portable á bá yín wí tààrà. Àfẹ́kọ́ Olúbàdàn tí Olúbàdàn ń kanṣu kàn fàṣẹ sí i. Ó lóun wèrè olórin ọ̀ọ́yà wèrè ìgbẹ̀yìn náà ni. Mo fẹ́ kí Portable ó dá mi lóhùn Omíyalé ló kọ tèmi. Ẹ̀wọ̀n tí ọ̀fẹ́ lọ yọ padà lọ. Mo fẹ́ kó dáhùn káti ẹ̀wẹ́ ni ó lè sọ̀rọ̀ jù orin ni wọ́n ń kọ sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi. Orin tiẹ̀ sì tó yàtọ̀ onírú ọ̀rọ̀ tó lè fi sọ. Àwa ò ní kàn sọ̀rọ̀ lásán á wá gbogbo á ṣe background check ẹ dáadáa. Gbogbo bó ṣe jí márúwá tán já ọ sí òwò ọmọlúwàbí tí nǹkan ọmọkùnrin rẹ̀ ń ṣe láńgbáláńgbá ààbọ̀ gbé ta ká yí ọ Portable. Ta ní ọ̀gán kí lọ já mọ́ wàá kẹ́ sọ̀rọ̀ jà o wàá lanu gbàgà bí ilẹ̀kùn agbógundé ta ń bí ọ kí lọ já mọ́. Kí Ọlọ́run nínú àánú ẹ̀ kó ṣíjú àánú wo Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú olórí Sílẹ̀kùnọlá Naomi. Kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà Àjẹgbẹ̀nẹ̀bí àti àpọ́n aláṣọ àlàfófógbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. I'm going to make a special appeal to you lórí ọ̀rọ̀ olórí Sílẹ̀kùnọlá Naomi. Kò sí ti ń jẹ́ pé aya ọba àná o torí pé àti ìgbọ́ pé olórí Naomi ti fi ọkọ mi. Ẹ sì mọ́ gbàgbé the heir apparent to the throne ọkùnrin tẹ́ ẹ kọ́kọ́ ní tó jẹ́ wípé heir apparent to the throne is a royal prince, crown prince Tadéníkáwò. Obìnrin yìí ló bí fún yín o. Ẹ̀yin àgbà náà lẹ́sìn ní wípé bàbá torí epo jẹ́ṣu a sì máa torí iṣu jẹpo. Ẹ rántí ọjọ́ tí olórí Naomi ti múnú yín dùn rí. Ẹ rántí ọjọ́ tí olórí Naomi kọ́kọ́ sọ fún yín wípé àwọn ti fi inú sí oyún. Ẹ rántí ọjọ́ tí olórí Naomi tó sọ yín di ọba tó ní àrẹ̀mọ. Ẹ sì rántí ọjọ́ tẹ́ ẹ ti lè wà nínú ìlọ àìlórí tọ́lọ́run ti lo olórí Naomi láti yọ yín. Ẹ dá sí ọ̀rọ̀ olórí Naomi o. Lóòótọ́ ìbànújẹ́ ńláńlá ni kí màjèsín ó tojú òbí ẹ̀ rọ̀run. Àmọ́ ó ti ṣẹlẹ̀ kò sí ní tá a fẹ́ ṣe. I'm not talking about this tonight. But màá sì padà sí special appeal. Àwọn ọ̀nà Ọ̀nìrìṣà tó jẹ́ wípé ẹ̀yin lẹ́jẹ́ àmọ́ olórí Naomi àmọ́ wọ́n tẹ́lẹ̀. Wọ́n àbá jẹ́ prophetess, wọ́n ń prophetess ń bí wọ́n ti ń prọ ní. Ẹ̀yin náà la sì gbọ́ pé ẹ gbá kélé lára wọn. Léyìí tó túmọ̀ sí wípé ẹ bá wọn nílé ni gẹ́gẹ́ bí obìnrin tó pé. Mo wá fẹ́ kẹ́ ẹ worú ìdùnnú tẹ́ ẹ wà lọ́jọ́ náà. Wípé obìnrin ni mo bá báyìí. Kẹ́ ẹ wo ọjọ́ tẹ́ ẹ fi olórí Naomi tẹ́ ẹ kéde rẹ̀ fáyé gẹ́gẹ́ bí olórí yín láàfin Ọ̀nìrìṣà. Ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Ẹ gbàgbé gbogbo tí olórí Naomi ọba àti ṣe. Tó bá ṣe pẹ́ṣẹ̀ ni ẹ dáríjì.
ẹ̀yin àgbà náà lẹ́ni ọmọdé òní mẹ̀kọ́ jẹ kọ́ mọ́ra láhán. ẹ dáríjì olórí Naomi, ẹ dá sí ọ̀rọ̀ olórí Naomi. ẹ̀yin tẹ́ẹ̀sì ń spread fake news pé wọ́n ti fún wọn ní bail, stop ṣe bẹ́ẹ̀. ó di on the 13 ká tó mọ ibi tó rí ń bẹ̀sẹ̀ rè, àmọ́ kábíyèsí ọ̀nìrìṣà ẹ bá wa dá sí. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, gbogbo Olúbàdàn in council, ẹ bá wa dá sí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat. ṣe rí pé tiwa di méjì ni, Ifẹ̀ àti Ìbàdàn. Lágelú bàbá Ìbàdàn, Ifẹ̀ ló ti wá. ẹ dákun, ó sọ yìí mo dúró ná tó dá sọjú ọ̀rọ̀ ní díjà alẹ̀, àmọ́ èyí tí mo ti sọ portable, get it into your score. má wá Ìbàdàn o, àbọ̀ sí é o. ẹ̀gbọ́n mi Alhaji Àkàndé Adébísí Currency, ẹ tọrọ àforíjì lọ́wọ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn wípé a má bínú pé ẹ tẹ ojú Ìbàdàn mọ́lẹ̀. èyí dàgbà kọjá àṣìṣe, èyí dàgbà kọjá ntí ọmọ we learn every day. ẹ tọrọ ìdáríjì o látọ̀dọ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Olúbàdàn in council, Central Council of Ibadan Indigene, pẹ̀lú gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn pátápátá àti ará àti olùgbé ilẹ̀ Ìbàdàn. ẹ tọrọ ìdáríjì o. lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di. oore tá a ṣe tí ó dibi, Olódùmarè ò ní jẹ́ ká ṣe é. àwọn tó sì ti ṣoore tó ti dibi, kí Olódùmarè kó là wọ́n ń bẹ̀. àlùbáríkà àwọn tó Olódùmarè kó lé ayé lé lọ́wọ́. mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté lẹ́ẹ̀kan sí ojú tó lé ojú tó kó. olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde, ọmọ aládé ládé ládé Aláàfin ọ̀ládé adé orí aládé kó la gbàfá láàfin. bàbá mo kí yín o, a kú àṣekù ọdún o. ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fún mi ní nǹkan ọdún pátápátá, expect your name on my next show. ìmọ̀ ká kọ yín ni. yes, ẹgbẹ́ bàbá mi lágbájá láti Amẹ́ríkà, ìrìn nǹkan ọdún. ìyá mi lágbájá láti Jámánì, ìrìn nǹkan ọdún. ìyá mi làkàṣègbè láti UK, ìrìn nǹkan ọdún o. ẹ̀gbọ́n mi láti France, ìrìn ìmọ̀ kakọ̀ ni. you can WhatsApp me 09036371643. I repeat 09036371643. tẹ́ bá dẹ̀ ní kápá ẹ lè ṣe dátà fún mi o, mi ò kọ̀. Thank you, God bless you. I love you all and I remain Ọmọ Ìbàdàn confirm. God punish you, Portable.